بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. òní jẹ́ ogún ó lé ní mẹ́rin nínú oṣù Rabiul Awwal ọdún 1440 ó lé ní mẹ́jọ léyìí tó ṣe déédéé sí ìjọ kẹrìndínlógún nínú oṣù kejìlá ọdún 2016. à ń bá ẹ̀kọ́ lọ́nu tíráì ahkamul janaiz wa bid'uha àgbẹ̀ láti abala naam abala ẹlẹ́ẹ̀kejìlá bá. àbí ok abala ẹlẹ́ẹ̀kẹtàlá ní òjò ẹlẹ́ẹ̀kẹtàlá à ń sàlàyé nípa ìjẹ́ dọ̀ífù àdíìsì tí wọ́n máa fi mẹ́rin wá. Sheikh Albani ń sàlàyé fún wa nípa pé ká tètè máa gbé òkú lọ sórí tẹ́ ká tètè máa ṣètò òkú láti tètè máa gbé lọ sí orí tẹ́. ó wá sọ pé àdíìsì tí ń sọ̀rọ̀ nípa rẹ̀ inṣàlá ń bọ̀ wá ní yàrá ẹ̀kọ́ 47 ń bọ̀ wá níwájú àdíìsì tí ń sọ̀rọ̀ pẹ̀lú ń bọ̀ wá níwájú. àmọ́nu bábí ta wà yìí nìsín nípa ká tètè máa gbé òkú lọ sórí tẹ́. àwọn àdíìsì méjì kan bẹ tó gbé ọ̀rọ̀ jáde sí gbangba. ọ̀yá kú ṣèjìlá. ẹ̀rọ ẹgbẹ́ wọn jáde yóò kàn máa pariwo ni. mo rò gẹ́gẹ́ bí wàbí abala nọ́mbà 30 ẹni kẹsà wò nísàlẹ̀ nípa yìí pé ká tètè máa gbé òkú lọ sórí tẹ́. àwọn àdìsí méjì kan wá ń bẹ tó jẹ́ yìí pé ó gbé ọ̀rọ̀ yẹn jáde sí gbangba. Sheikh Albani wá ní ṣùgbọ́n àdìsí méjèèjì yẹn ó dọ̀ì. ẹgẹ́ ìgbà pé àdìsí méjèèjì náà ó lẹ̀ ìdí nu tó fi já pé agúnrí kò ń bi àdìsí náà tá a fi mú àdìsí náà wá. ṣùgbọ́n afọwọ́ ṣe tẹ̀kíríjì ìsàlẹ̀ rẹ̀ ok bẹ́ẹ̀ complete titi yín nìyẹn ẹ wo page 13 yẹn sá page 13 so ní hadith àkọ́kọ́ amal hadith al-awwal hadith alákọ̀ọ́kọ́ tá sọ pé da'if ní hadith náà fahuwa an ibn Umar hadith yẹn jáde láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umar ni. Abdullahi ọmọ Umar marfu'an wa marfu' wa lafzuhu wọ́n ní gbólóhùn hadith náà ni da'if hadith náà o kẹ́ bá ṣe mú àlàyé wá báyìí. hadith náà ni idha mata ahadukum fala tahbisuhu tí ẹnì kọ̀ọ̀kan yín bá ṣaláìsí ẹ má ṣe arrest ẹ̀ gbọ́nà ẹ má ṣe gbé ilẹ̀ kẹwàá gbásíkò wà asri'u bihi ila qabrihi ẹ yára pẹ̀lú ẹ̀ lọ sí sàárè rẹ̀ wal yuqra inda ra'si bi fatiha al-kitab kún sì ké fatiha suratul fatiha sí bi fatiha al-baqara àbí ìbẹ̀rẹ̀ suratul baqara ìbẹ̀rẹ̀ suratul baqara kí wọ́n ké sí ibi ìgbèrí rẹ̀
wa inda rijlaihi bi khatimiha wọ́n dẹ̀ ké síbi ibi ẹsẹ̀ rẹ̀ kí wọ́n ké ìparí suratul Baqara kí wọ́n ké síbi ẹsẹ̀ rẹ̀ fàdísì yìí ni alákọ̀ọ́kọ́ nù ẹ̀rí pé àdísì alákọ̀ọ́kọ́ yìí nìsín ọ̀rọ̀ yẹn kílíẹ̀ gidi gan nù àdísì yìí pé òkú àgbọ̀rọ̀ mọ́ sí kíni aláti tè máa gbé òkú lọ sórí tẹ́ ká mọ̀ waste time àbí ẹ̀rí pé ó jáde kárárá kò sí ìrùjú nù àdísì pé àdísì gbé ọ̀rọ̀ yẹn jáde sí gbangba àbí tọ́ tó bá gbé àdísì bá fẹsẹ̀ múlẹ̀ ni wàláhì ti jẹ́ kò sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ tó síbẹ̀ náà àwọn àdísì mi ń bẹ níwájú tá a kà tó sì jẹ́ sahih tó fi ọ̀rọ̀ yẹn nílẹ̀ ipe ká tètè máa gbé òkú lọ sórí tẹ́ ká mọ̀ waste time bẹ́ẹ̀ tí ò sí nínú àwọn àdísì yẹn pé ká ké Fatihatul Baqara àbí khatimatul Baqara àdísì isnad yẹn ni Sheikh Albani ni akhrajahu at-Tabarani fi al-Mu'jam al-Kabir wal-Khalal fi al-qira'ati 'inda al-qubur eged bam Imam Tabarani gba àdísì wa nínú tírà tan pè ní al-Mu'jam al-Kabir then into wà nínú ipe kí wọ́n ṣe qira'a al-qira'a ní sàréè kí wọ́n ṣe qira'a ní sàréè eyín sígà yẹn tẹ́ǹgbọ́ gbọ́dọ̀ tó wáyé pé kí wọ́n ké Kùránì ìmọ̀ràn kí wọ́n ké Fatihatul Kitab àbí Khatimatul Baqara ní sàréè ni min toriki Yahya bin Abdullah bin Dhahhak al-Babili ọ̀nà tí ìrìwáyà gbà wá nìyẹn ó wá lójú ọ̀nà Yahya ọmọ Abdullah ọmọ Dhahhak al-Babili ó ní haddathana Ayyub ó ní Ayyub fún mi nírò bin Nuhaik al-Halbi az-Zuhri mawla Ali Sa'ad bin Abi Waqqas qala ó ní sami'tu Ata ibn Abi Rabah al-Maki qala سمعت ابن عمر قال فذكره ومشى حديثنا ستريد اسناد ما اترام وتوانو اسناد ما تو تكون كي فاتحة البقرة أتي خاتمة البقرة قلت شيخ الباني وان سويك وهذا سند ضعيف جدا سري اسنادي سكي تشيني ولغان وتلو لجو wọ́láwó ìlàtàn àrùn méjì ní bẹ fún ìlà méjì ní bẹ fún ìsinádì yìí al-awwal al-ula ìlà àkọ́kọ́ wọ́n sẹ́rí al-Babuliti da'ifun ẹni yìí ẹni tó lẹ́ni ó lẹ́ kìí ṣe pé Albani ló sọ pé ó lẹ́ o àwọn olùmọ̀ tán ti síwájú Sheikh Albani sọ pé ẹni yìí lẹ́ kama qala al-Hafiz في التقريب جاجبي حافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى بوسي مورو يوانو تيراري التقريب يكي اني بابلي bab ole wọ́n fi hadisi tí ẹni bá wà ńbẹ̀ gbogbo sẹ́kẹ́sẹ́kẹ́ tí ẹni bá ti wà nù rẹ̀ wọ́n ìlú hadisi náà الثانية إلا كجتين بأنه حديثي شيخه àfáà ẹni yìí àfáà rẹ̀ gangan tani àfáà rẹ̀ Ayub bin Nuhaik ẹgẹ́ ìgbà Ayub ọmọ Nuhaik ṣẹ̀rẹ̀tàn bẹ́ẹ̀ fa innahu ashaddu da'fan min òun tiẹ̀ tó lé ní lílẹ̀ ju ọmọ kí ó lọ kìí tí Albani ló sọ pé ó lẹ́ o kámọ̀ sí pé Albani yóò sọ láti pé èèyàn lẹ àwọn olùmọ̀tán ti wá láìmọ̀ iye ọdún síwájú ká Albani tó dé náà ti sọ pé ó lẹ da'afahu Abu Hatim wa ghayruhu Abu Hatim ó sọ pé ẹni yìí ẹni tó lẹ́ni àti àwọn míì nù àwọn olùmọ̀ wa qala al-Azadi ọ̀kan náà afá tán pé al-Azadi ó ní matruk sẹ́rẹ́ nìyí
hadith ẹni bá ti wà nù rẹ̀ a máa ń ju hadith náà nù a máa ń ju hadith náà nù ni wọ́n iṣẹ́ pẹ̀lú hadith náà maturukun. wa qala Abu Zur'a ó ní munkar al-hadith lórí ẹni yìí fa lórí Ayubu yìí ó ní o bunu haik pé hadith rẹ̀ munkar ni wasaqalahu al-Hafiz fi al-lisan tó ẹ wá gbọ́rọ̀ kan tó fẹ́ sọ láàrin Hafiz Ibn Hajar al-Asqalani ó tún wá mú àdìsí mi wá fún ẹni yìí ẹ gbọ́ fún Ayubu yìí hadisi mi akhar imi tó yẹ pé zahiru nakaruhu tó yẹ pé zahiri hadisi nga fúnra ara rẹ̀ kíni inkari ni bet Ibn Hajar wá mú àdìsí náà wá min toriki Yahya bin Abdullah lójọ́nà Yahya ọmọ Abdullah tó ní haddathana Ayub an Mujahid ìwà isnad bí nìyẹn tó ń wá lójọ́nà Mujahid an Ayub pé Ayub haddathana abi ìdá min toriki Yahya bin Abdullah abi Yahya ọmọ Abdullah ó ní haddathana Ayub pé Ayub fún wa nírò Ayub náà gbọ́ látọ̀rọ̀ tani Mujahid an Ibn Umar marfu'an shartan rabi ele isnad bi tuniye Ibn Hajar wa mu isnadi wa thumma qala lan wa sọ pé wa Yahya da'if isari Yahya da'if ni lakinahu la yahtamilu hadha la yuhtamalu hadha ṣùgbọ́n kò lè gbà kíni bóyá ká sọ pé ní tẹ̀lé ní ṣiṣẹ́ pẹ̀lú hadith tó bá wà ńbẹ̀ ẹgẹ́ jù wábi tọ́ eré ni ọ̀rọ̀ tí Ibn Hajar wí o ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ti ń túmọ̀ sí pé ó fẹ́ gbé lẹ́yìn kíni hadith eléyìí riwaya tẹ́lẹ̀ kejì yìí tọ́ Sheikh Albani wá ní fa idha arafta hada tí eléyìí bá ti wá yíyọ fala ajab min al-Hafiz yìí kè mọ̀ ní látọ̀rọ̀ Ibn Hajar Asqalani haythu qala níbi tó sọ pé inú Fathul Bari tó sọ pé fi hadith Tabarani inú hadith Tabarani hada tó ní isnadu hasan ó ní hasan isnad yẹn ní yífa lẹ́yìn ìgbà tí Ibn Hajar sọ kíni tó ti dọ́ àfárẹ̀ inú at-Takrib àti ẹ̀rọ lọ tó inú Fathul Bari tó wá sọ pé kíni hasan yẹn ní yí في حديث الطبراني ونقله عند أنه شوكاني إمام الشوكاني نهض بوالة تدوري في نيل الأوطار إنه ترى نيل الأوطار وأقره أولى تيريلي وأما الحيثمي أما حيثمي انتيه فقالوني أوسو في المجتمع في المجمع أبي أني رواه الطبراني في الكبير ipe mu Tabarani gba hadisi wa nu tírà al-Kabir inú hadisi yẹn kuma wa fi Yahya bin Abdullah al-Babuli wa huwa da'if egedwa wafatuhu anna fihi Ayub bin Haik wa huwa sharr minhu kama sabako egedwa then inú hadisi kuma ó rí lẹ́ pé nbenu rẹ̀ ẹni yìí Ayub bin Haik nbẹnu addition àti tí ruwaṣi Tabarani ni ẹ o àbí ti kíni tí Mujahid yẹ gẹ́gẹ́ fọ́rẹ̀ tí ẹni yìí náà sì tún wà ń bẹ̀ ṣẹ̀rẹ̀tàn bábí so ipe ẹni yìí dẹ̀ jẹ́ aburú ju Babuli lọ ọmọ kẹwẹ̀ lọ gẹ́gẹ́ bá ṣàlàyé sẹ́yìn eléyìí ilá àkọ́kọ́ tí nbẹnu kíni tí nbẹnu hadith eléyìí illa àkọ́kọ́ tí ń bẹ náà àdìtì inú ẹ̀rẹ́gẹ́ jawaabi tó fi jásí pé àdìtì wa da'if a gbọ́dọ̀ fi mẹ́rin wa because irú àwọn àdìtì tí àwọn bídíà irú àwọn àdìtì tí wọ́n lónìí wọ́n lọ sí sáré wọ́n lọ mọ̀ sí tìláwà wọ́n ké Kùránì sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ká máa ké Kùránì sókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó gbé lọ sórí àti ká máa dórí tẹ́ gan àbí ká tó gbé lọ sórí tẹ́ wọ́n ké Kùránì sí lórí nígbèrè wọ́n ké sí ní ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àdìsí tó jẹ́ da'if báyìí ní ẹ̀ máa lò àwọn wá ní ṣe research kí wọ́n wádìí nípa ìjálá àdìsí lálàáfíà àbí òlálàáfíà kò sí tó kàn wọ́n
gbàtàrí ti ṣe déédéé sí táwọn nífẹ̀ẹ́ sí tó dẹ̀ ṣe déédéé sí ráàyè wọn ó ti tán wọ́n fi àdìsí wọn ṣe kìnnìún wọ́n fi mẹ́rin wá ìwọ tó wá jẹ́ ẹni máa bọ̀ tó mọ̀ nípa àlámọ̀rí àdìsí tó máa fẹ́lẹ́ mẹ́rin wá fún ọ ní sí pé nẹ́sì àdìsí ní ìsìkí ló ṣe ó gbọ́ ọ̀rọ̀ yẹn wọlé lọ́wọ́ kan tẹ́gẹ́dùn tẹ́rí pé ibi tí muskila wà nìyí ìtì máa ń bí ìyapa nìyí láàrin àwọn olùmọ̀ pé eléyìí sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ eléyìí náà sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́nu àbí àmì kan ìwọ tó sì mọ nǹkan tí ó mọ ìpínlẹ̀ ìyapa gangan ọ̀rọ̀ kíní ò ní yí ọ ike eléyìí fi àdìsí tó ṣe kíni àdìsí tí ò fẹsẹ̀ múlẹ̀ àdìsí ó lẹ táwọn afá àti kọ̀ndẹ́mù àdìsí náà yóò fi mẹ́rin wá fún ọ látàrí kó rí ọ ló ní aláìmọ̀ kan yóò á máa lo àìmọ̀ kan rẹ̀ láti ṣe kíni láti máa fi bíìdì aburú rẹ̀ àwọn tó bá ṣe research pa àdìsí náà pé àdìsí ò fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní àdìsí ò fẹsẹ̀ múlẹ̀ ó sì fi mẹ́rin wá àwọn àmọ̀ òpé àwọn afáàmọ́ ti yàpá àwọn aṣọ wa di bọ́ọ̀lù tán gbá káàkiri njẹ́ lómi ò sọ nìyẹn ìyapa ní láàrin olùmọ̀ àtẹni tí ó mọ̀ tó ké ń tẹ̀lé fẹ̀nu rẹ̀ sọ àdìsí àkọ́kọ́ nìyẹn ilà méjì ti ń bẹnu rẹ̀ ní àtàfà àtọmọ kí ó àwọn méjì kíni àwọn méjèèjì lẹ̀ wàá mọ̀lá àdìsí sáà ni ṣùgbọ́n àdìsí kejì fọwọ́ عن حسين ابن كني ابن وح أبي ولا تدو حسين أبو وح أن طلحة ابن البراء مرض إك طلحة أما براء وساره بعد تنسواني يو فأتاه النبي صلى الله عليه وسلم يعوده عن بيوالو لنتين لهم بيوو فقال واني إني لا أرى طلحة إلا قد حدث به الموت èmi ò rí Tọ́lá sí nǹkan kan báyìí ni o mo ṣe ń wo yìí o ju pé ikú ti ṣe kíni ikú ti ṣẹlẹ̀ fún báyìí o ìyẹn ni pé àsìkò tó fún un nìyẹn àárẹ̀ yìí kò lè rúlà lápèjú yìí fa'adhanuni bihi hatta ashhadahu fa usalli alayhi ẹ kéde fún mi tí tó bá ti kú sẹ́gbọ́ yẹn pé tó bá ti kú fa'dhanuni bi ẹ sọ fún mi ẹ fi tó mi létí tí n fi wá kírun sí la àníbi sọ̀rọ̀ wa'ajjaluhu mahali shahid nìyẹn kẹ́ẹ̀dẹ̀ kánjú rẹ̀ lọ síbo sáré kẹ́ẹ̀kánjú gbé lọ sí sáré yẹn pé ẹ mọ́ waste time fa innahu la yanbaghi likini lihifa ti muslim torí pé kò tọ́ ntí ò yẹ ni fún ara mùsùlùmí bọ́dì mùsùlùmí òkú mùsùlùmí antohbat bayna zuhurani kí wọ́n arrest láàrin zuhuri méjì bẹ́ẹ̀ láàrin zuhuri àti asir òkúkú ní zuhur káwá lọ lára di àsìkò asir kò tọ́ sẹ́bẹ̀ rí bá aluhu ara lè rẹ̀ òkèlè ní àdísì náà ibi tó ti dónù bẹ́ẹ̀nà zaharani ahaluhu àbí ahalihi ọ̀ká tó pé láàrin ojú rí àwọn ara lè rẹ̀ káwọn ara lè rẹ̀ mọ̀ wú báyìí ká máa wú ká má tètè sí kíni gbé lọ sí orí tẹ́ eléyìí kò lẹ́tọ̀ kò bójúmu láti pé àdìsí náà ó gbé ọ̀rọ̀ jáde kárárá ipe kíni ká má fi òkú lẹ̀ kó lo iye ìṣẹ́jú mélòó kan ká tó lọ sí kíni ká tó lọ wẹ̀ ká tó lọ sí òkú kú báyìí mílíọ̀nù ká sí kíni ká lọ sí ni ẹ̀rí pé tí ń tọ́ka sí nìyẹn. iná ni àfa sọ pé da'if ni ilé gàgà fúnra yìí sọ àdìsí náà mú wa báyìí àdìsí gàgà ní báyìí ẹ wá dá gbọ́ tẹ̀kíríjà àdìsí náà.
hadisi Albani ní akhraja Abu Dawud wal Bayhaqi Abu Dawud gba hadisi wa ti Bayhaqi fihi kíni wa fihi kíni tèmi ò hàn bí o wa fi urwa wa yuqalu azra ẹni kẹni urwa àbí kẹni azra síbẹ̀ ní tí ó ṣe wọ́n mi ti yín náà nù ní bẹ́ẹ̀nu àdìsí yìí o ẹnìkan tí ń pè ní urwa àbí kẹ́ pè ní azra ibnu Sa'id al-Ansari an abihi ó gbọ́ látọ̀rọ̀ bàbá rẹ̀ wakilahuma sẹ́rí àwọn méjèèjì àti urwa yìí ọmọ Ansar àti bàbá rẹ̀ àwọn méjèèjì majhul tọ́bálẹ̀ jẹ́ majhul ẹni táàmà nípa àmọ́ àtàní ṣe sí Albani ló pè bẹ́ẹ̀ kama qala al-Hafiz ibn fi Taqrib gẹ́bí Hafiz ibn Hajar al-Asqalani bó ṣe mọ́rọ̀ yìí wá inú tírà at-Taqrib ìlà tó ní nìyẹn o àwọn ẹni méjèèjì tí ń bẹnu ìsinádà àdìsí yìí wọn ò mọ̀ wọn ta ní jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ kan jẹ́ majhulul hal ẹgẹ́ jùlọ àbíkú jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ ta ní ṣe. ثم إن الاستدلال بحديث أبي هريرة لنا في حديث أبو هريرة مروا على ما ذكرنا لوري متى ماشي سي إنما هو بناء على أن المراد أبيوديني لو حديث أبو هريرة ìtẹ́gbà lórí pẹ̀lú asri'u pẹ́ẹ̀tẹ̀tẹ̀ pẹ̀lú òkú ìtẹ́gbà lórí pẹ̀lú ẹ̀ wọ́n ni al-isra'u bi tajhiziha ká tètè ṣètò rẹ̀ tajhiz ká ṣètò rẹ̀ ká wẹ̀ ká fasọ̀wé ká kírun sí la ẹgẹ́dùbà òkúkú ká pilẹ̀lẹ̀ kó tí wá rí pé ó ti fẹ́ mọ wú ká tó sọpá fẹ́ wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ìtẹ́gbà lórí nínú àdìsí Abu Hurairah nǹkan nìyẹn o ẹgẹ́ tí wọn táwa fẹ́ fi àdìsí Abu Hurairah nǹkan tẹ̀rí á nìtọ̀ ìtẹ́ngbà lórí pẹ̀lú ẹ tètè pẹ̀lú òkú ni pé ẹ tètè ṣètò rẹ̀ kẹwẹ́ kẹ́tẹ̀ yùwẹ́ kẹ́kírun sí la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní tajhiz. wa amma ala al-qawl bi anna al-murad al-isra' bi hamliha ila qabriha àmọ́ gbólóhùn tó lọ ipe ìtẹ́ngbà lórí pẹ̀lú isra' ni ká gbé lọ sí káyìtì gbé lọ sí sáré fala yatimul istidlal bihi ìfi sẹ̀rí yóò tí ì pè nínú àdìsí náà àdìsí Abu Hurairah ni o ìfi sẹ̀rí kò sí kíni kò tí ì pè wa hadha al-qawl wọ́n ní sẹ̀rí ọ̀rọ̀ yìí huwa alladhi istazharahu Qurtubi thumma Nawawi eléyìí gan nìkan tí Imam Qurtubi sí àfihàn rẹ̀ àti Imam Nawawi wa qawwa al-Hafiz al-qawl al-awwal àmọ́ Hafiz ibn Hajar al-Asqalani ó fi ọ̀rọ̀ àkọ́kọ́ nílẹ̀ bẹ̀lẹ̀ hadithayni pẹ̀lú àwọn àdìsí méjì òní alladhayni àwọn méjì tó ṣe pé takallamna anhuma anifan tá a sọ̀rọ̀ lórí àwọn àdìsí méjèèjì lẹ́ẹ̀kan ìní Ibn Hajar fi sẹ̀rí àdìsí méjèèjì yẹn kúmọ́ kíni da'ifu ni òun lọ àdìsí yẹn pé ká tètè ẹ̀rí kí n ti bẹ náà àdìsí méjèèjì yẹn pé ẹ tètè gbé lọ sí orí tẹ́ni bẹ̀tẹ̀ àdìsí ò fẹsẹ̀ kíni kò fẹsẹ̀ mọ́lẹ̀ then àdìsí Abu Hurairah tó tún wá fẹsẹ̀ múlẹ̀ gan in tí wọ́n gbàlú pẹ̀lú asiri uyẹ oníkíni bí tẹ̀jíìzì ni sẹ́ẹ̀dì gẹ́tì báyìí pé ẹ tètè yẹ kí ẹ tètè gbé lọ sórí tẹ́ ẹ tètè wẹ́ kẹ́ palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kẹ́ wẹ́ kẹ́ faṣọ